Papa, on va His Imperial Majesty Ọba Bímbọ́ Akeem Ọwọ́ Adékìní. His Imperial Majesty Ọba Bímbọ́ Akeem Ọwọ́ Adékìní Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ẹjọ́ ṣe kábíyèsí fọláàfin ẹjọ́ ṣe kábíyèsí fọláàfin ẹjọ́ ṣe kábíyèsí fọláàfin. lẹ́ẹ̀kan sí Pòfẹ́sọ̀ Ògúnwándé Ìrókò Abímbọ́lá dádì ti dé yes ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin agbófinró tó wà lójú agbo yìí ẹ bá wọn fọ agbo yìí mọ́ ó yá. En la cámara y el sol está grabando. Ẹjọ́ ṣe kábíyèsí bọ́lá fún ẹjọ́ ṣe lẹ́ẹ̀kejì ẹjọ́ ṣe lẹ́ẹ̀kẹta ẹ pariwo ikú bàbá yèyé ẹ sọ pé báyọ̀ tù mí lára o. Ṣàngó ọ̀nà ibì kankan o Ṣàngó lójókòó yìí o iná padà yìí o wọ́n wá fẹ́ bá wa tún ayé wa ṣe o tí ilé ayé bá fẹ́ bàjẹ́ olómọlẹ̀ ìṣúná ẹ̀kọ́ṣe lójókòó kábíyèsí rí pé ilé ayé ti bàjẹ́ tó lòun ọba kọjá pé ó tún ṣe lákòókò tiwa lákòókò tiwa lákòókò ti ọba Abímbọ́lá Akeem Ọwọ́ Adé gbogbo yóò wá ṣe o ká máa ṣe nǹkan wa lọ ẹgbọ́n mi ẹni tí bá ṣe gbàgbọ́ àwọn òbí ọmọ ṣe o ẹni tí bá ṣe mọ̀lẹ́ àbí ọmọ ṣe o ẹjẹ́ á máa ṣe ṣèkó wa lọ ká máa ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹni tí bá ṣògùn ọmọ ṣe lọ bàbá sáwọn olèbí wà ní bàbá tèmi ni aṣípadé Ọ̀yọ́ aṣípa ní Ògùn ọmọ Ògùn tó ké nígbà gbogbo aṣípa ní Ògùn ọmọ Ògùn tó ké náà mọ èèyàn ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé nǹkan wa ẹ jẹ́ àmọ́ ṣe nǹkan wa lọ ẹ má jẹ́ kí wọ́n gba ìdè ọwọ́ wa ẹ má jẹ́ wọ́n gbà lọ́wọ́ wa tẹ rí gbogbo nǹkan wa nínú ògbó wa ọmọ ọdẹ ọ̀nà ní akó ọmọ àgbẹ̀ ọ̀nà ní atọ́jà bébè ọmọ aṣẹ́gìtà ńkọ́ ọ̀nà ní ògbógi ọgbẹ́ gbogbo wa pátá
ọba tó jókòó yìí àtẹ̀mí Ògúnwádé tí mo dúró tí mo sọ̀rọ̀ a lòdì sí ọ̀kankan ìgbàgbọ́ ni ìmọ̀lé ni ṣùgbọ́n tí ẹ fi bí wa ìmọ̀jà àpàgbé ẹ̀ ṣe rí ní Brazil láàárọ̀ kùtù Sunday tọ́ba wá di ìwé báyìí wọ́n á pé sí ìdí òòṣà wọn ṣe rí wọ́n á jó wọ́n yọ̀ tílẹ̀ òkun fi mọ́ dọ́kejì níbi òòṣà wọn ẹni bá sọ pé kẹ́ ẹ má ṣe Ṣàngó mọ́ ẹ má gbà fún un bẹ́ẹ̀ bá fẹ́ máa sọ ya bí gbogbo òòṣà yòókù náà gbogbo ẹ̀ní ẹja máa ṣe àwa olòdì sọ́kàn kan bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n gba ìdè lọ́wọ́ wa o ẹ má jẹ́ kí wọ́n gba kélé lọ́wọ́ wa o lọ́rùn wa o ó dùn mọ́ mi púpọ̀ pé ẹ yẹ bàbá wa sí ẹ sì péjọ yìí ẹ sì ẹ fi hàn pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn gbogbo àwa tó tẹ̀lé ọlọ́wọ́ yẹ ẹ̀yẹ náà sí o. Oṣù wa yìí yóò tóbi yóò nílá agbára lọ́wọ́ kábíyèsí Ṣàngó náà ìdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun. Àbòkò létí akímọ̀ rìn. Kábíyèsí bàbá rẹ̀ àbòkò létí àbòkò pa. Lébòsó làwọn yóò kí Ṣàngó gbogbo wa pátápátá. Ó ní ìbà mi lórí o. Ìbà mi lọ́wọ́ lẹ́lẹ́ o. Ìbà mi lórí o. Ìbà mi lọ́wọ́ Ṣàngó ní àgbà mi o. Ṣàngó ní àgbà mi lọ́wọ́ alárùbá òwúrọ̀. Ifá ní ọwọ́ babaláwo ọ̀sán ni ilé ọwọ́ àwọn àṣìkò. Èé tí gbà mí sí o. Ṣé bí nígbà ló lè gbà mí o. Bàbá yèyé tọ́ dáhùn sọ́ràn mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan pẹ̀tẹ̀wọ̀rù tí ń bẹ lọ́jà àmọ̀lété. Ọ̀tọ̀ náà lọ́wọ́ gbarú àwọn tí sí. Ṣàngó ní ọgbà ní ìgbà ìnípọ̀ ọ̀pẹ sọ̀rọ̀ ní pàṣípà. Ṣàngó ní ọgbà ní ìgbà ìnípọ̀ ọ̀pẹ sọ̀rọ̀ ní pàṣípà. Ilé ayé bàjẹ́ o. Dáadáa fọ́pọ́rin tó kó padà wá àtúnṣe. Ọmọ oníṣàngó ẹgbẹ̀rẹ̀ abẹ́ ẹgbẹ̀rẹ̀. Bàbá àtòrin olúbá ń bí máa bọ́ ọkọ. Èdè bí ọba torí ewédèrè àgbòrò tó bá ń tẹ́. Bọ́lá ń fẹ́ èèyàn fẹ́ ń obìnrin bàbá mi. Ìjẹ́ látọ̀yọ́ ilé o, látọ̀yọ́ ilé, látọ̀yọ́ ilé o, látọ̀yọ́ àwa lálùsà. Látọ̀yọ́ ilé, látọ̀yọ́ ilé o, látọ̀yọ́ ilé, àwa lálùsà. Látọ̀yọ́ ilé. Bàbá ní látọ̀yọ́ lé o, látọ̀yọ́ lé, àwa láyé tó jọba látọ̀yọ́ lé. Kábíyèsí ikú bàbá òye sí o. Ọmọ ilé èyí tí wọ́n rí ọbẹ̀ lọ́dọ̀ Ṣàngó, ọba Àbàlá, rẹ́rẹ́rẹ́rẹ́ kàrí ayé o, ọba Àbàlá, rẹ́rẹ́rẹ́rẹ́ kàrí. Sunday láàárọ̀ kùtù Sunday ọba wa di ìwé báyìí wọ́n á pé sí ìdí òòṣà wọn
sẹ́ẹ̀rí wọ́n á jó wọ́n yọ̀ tílẹ̀ kùn fún mọ́jọ́ kejì níbi òòṣà wọn ẹni bá sọ pé kẹ́ ẹ má ṣe Ṣàngó mọ́ ẹ má gbà fún bẹ́ẹ̀ bá fẹ́ máa sọ ya bí gbogbo òòṣà yòókù náà gbogbo ẹ̀ní ẹja máa ṣe ká fi kún ìgbàgbọ́ àtìmọ́lé tí a ṣẹ̀ṣẹ̀ mú dé àwa ò lòdì sọ́kàn kan bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n gba ìdè lọ́wọ́ wa o ẹ má jẹ́ kí wọ́n gba kélé lọ́wọ́ wa o lọ́rùn wa o ó dùn mọ́ mi púpọ̀ pé ẹ yẹ bàbá wa sí bẹ́ẹ̀ sì péjọ yìí bẹ́ẹ̀ sì ẹ fi hàn pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn gbogbo àwa tó tẹ̀lé ọlọ́wọ́ yẹ ẹ̀yẹ náà sí o. Oṣù wa yìí yóò tóbi yóò nílá agbára lọ́wọ́ kábíyèsí Ṣàngó náà ìdúpẹ́ lọ́wọ́ yóò ẹ ṣe ẹ̀yẹ náà sí o. Oṣù wa yìí yóò tóbi yóò nílá agbára lọ́wọ́ kábíyèsí Ṣàngó náà ìdúpẹ́ lọ́wọ́ yóò ẹ ṣe Thank you. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká fún bàbá wa Professor Wande Abímbọ́lá ẹ jẹ́ ká fún wa látẹ̀wọ́ dáadáa. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá wa sọ yìí tó gbé tí ò tó wọlé kò ní gbà tòsí jáde. Lẹ́ẹ̀kan sí à ń kí His Imperial Majesty olórí ọba nílẹ̀. Hoy es una tierra muy bonita, me siento bendecido por venir aquí, muchas bendiciones, salud para todos y prosperidad para todos. Di algo de Hoyo que te gusta. Buenísima, todo sabroso, la gente muy amor, mucho amor, mucho cariño, vengan para acá todos. Hola, encantado con estar aquí en Hoyo, la ciudad con la cuna de la religión yoruba y recibiendo muchas bendiciones y muy agradecido. Las palabras. Me gusta mucho el arroz lleno y las empanadillas. Me encantan. Y viva España. Yo soy Faumí, estoy muy encantado de estar aquí en Hoyo este día, tan especial y espero volver y conocer más de vuestra cultura. Hola, le habla Babalao y Fardara, aquí en Oldun Bepara. Nada, agradecidísimo tanto como Yoruba Niguá, como el papá del templo de nosotros y con todos los babalaos que humildemente han hecho un trabajo extraordinario en apoyo a la tradición yoruba, a la cultura yoruba y a todos los conocimientos que humildemente paso a paso vamos cogiendo. Volveremos nuevamente a Nigeria, estaremos en Nigeria, estaremos en Oyo, estaremos en Islata, a Boraboye, a Boto Sure y Boyo. Ireo. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká